أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Àwa sọ lọ́dọ̀ Ọlọ́run kúrò níbi aburú aṣeitan ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́mọjọ ọ̀rá inú ayé wa ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run. Ìjáde tí mo jáde ní èdè àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ mi. Arákùnrin kan bẹ tó ń ṣì àwọn èèyàn lọ́nà. Tí ẹ̀kọ́ làkọ́kọ́ àìmọye àwọn èèyàn náà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí láyé wọ́n máa ń padà ń parun náà ni. A mọ̀ kó máa padà parun ìyẹn dúró náà. But ẹ̀yin tí wọ́n ń ṣì lọ́nà lè kẹ́ ẹ jẹ́ kó rí yín pé wọ́n pe ọkùnrin yìí ní MS Baba. Òun nìkan wá kọ́ wọ́n pọ̀ bẹ́ẹ̀. Ó dàbí wọn bá sẹ́ǹsì já lu live program wọn. Ẹ gbọ́ oríṣiríṣi tán máa ń sọ. Wọ́n á máa bú Islam, wọ́n á bú Allah, wọ́n á bú Ànábì Muhammad. Wọ́n ń pè wá ní ọmọ ẹrú. Alhamdulillah, ẹrú wá pé wa. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọmọ ẹrú táwa jẹ́ gẹ́gẹ́ bí Mùsùlùmí, ó mà pé wa o. Torí pé ọmọ ẹrú yẹn yóò sọ ọ̀dọ̀ Àlìjánnà. Ẹni tí ó bá ti lè jẹ́ bẹ́ẹ̀ yóò wọ̀ náà nìyẹn sùọ́ jù. Mo wá wo fídíò rẹ̀ kan láìpẹ́ yìí. Ó gbé fídíò ẹnìkan wá tó ń ké Al-Qur'an. Bismillahir Rahmanir Rahim. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ti máa ṣe àmì nígbà tí arákùnrin tó sọ̀rọ̀ tán yìí tí ó ń ka àwọn nǹkan tó ń kà yìí. Kí ni àyà tó ń kà? Quran chapter 95. Kí ni ìtumọ̀ àyà yìí? Ẹ jẹ́ ká kà ní èdè abínibí ká wá wò bóyá nǹkan tó kà yìí bóyá ó bá ọpọlọ mu. Allah fi èso tin àti èso zaitun búra. Ó tún fi àpáta Sinin búra. Ó tún fi ìlú Mẹ́kà yìí búra. Dájúdájú, a ṣẹ̀dá ènìyàn pẹ̀lú ìrísí tó dára jùlọ. Lẹ́yìn náà, a máa dá a padà sí ìsàlẹ̀ pátápátá nínú iná. Àyàfi àwọn tó gbàgbọ́ ní òdodo tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ rere. Nítorí náà, ẹ̀san tí kò ní pín tí kò ní pẹ̀dín ń bẹ fún wọn. Ta ló tún pè ọ́ ní òpùrọ́ ní ọjọ́ ẹ̀san lẹ́yìn ọ̀rọ̀ yìí? Ṣé Allahu kọ́ ni ẹni tó mọ ẹjọ́ dájú lọ nínú àwọn adájọ́ ni ìtumọ̀ ẹnìyẹn? Ẹ̀yin èèyàn wa, ṣó bọ́pọlọ mu? Òun lẹ́yìn náà gbọ́ ìtumọ̀ ẹ lọ yẹ̀wò fún ara yín. Al-Qur'an ìmọ̀ ni ẹni tó bá máa fẹ́ mọ̀ tó fẹ́ mọ̀ t'Ọlọ́run wí yóò wá mọ̀ rẹ̀ ni. Sọ́ọ̀tù tí ọwá tú yẹn pẹ̀lú Kùránì Yorùbá òun ni mo fẹ́ tú yìí. Àwọn kan náà máa fi English tú. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ confirm ohun tó bá fẹ́ wí o. Ṣé ẹ tẹ́ bá ti ń gbọ́ Kùránì Yorùbá tó bá kà fún yín tán ẹ wá lọ wá Kùránì English kẹwàá ibi tó bá júwe fún yín ẹ wá kà. Ó kẹ́ súnmọ́ àwọn àfáà kí wọ́n á tutù fún yín wọ́n á ṣàlàyé fún yín dáadáa. Ẹgbọ́n t'Ọlọ́run bá wí. Bismillahir Rahmanir Rahim. Olúwa ni watin by the fig and the olive. Watini was zaitun. Olúwa by the fig and the olive. Waturi sinina by Mount Sinai. Wahadha al-balad al-amin. By this city of security, Makkah. Laqad khalaqna al-insana fi ahsani taqwim. Verily, we created man in the best stature mold. ثم رددناه أسفل سافلين. Then we reduced him to the lowest of the low. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. Except those who believe in Islamic monotheism and the righteous deeds, then they shall have a reward without end, paradise. فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ. Then what or who causes you
all these believers to deny the recompense, i.e. the day of resurrection. The day of resurrection. Alaysa Allah bihakamil hakimin. Is not Allah the best of judges? Ẹgbẹ́ tó lọ́wọ́ bá wí. Ọlọ́wọ́ bá ní òun fi igi tíìn, òun fi búra, àti zaitun, olive, òun fi búra. Wọ́túrì sinin, òkè Mount Sinai, òun fi búra. Wa hadhal balad al-amin, ìlú alálùbáríkà yìí, ìlú fọkànbalẹ̀ yìí tí í ṣe Mákà. Ìlú tí wàhálà ò sí ń bẹ̀. Ìlú tí gbogbo wa ń jẹ̀ náà tá ń lọ lọ́dọọdún, á tún lọ lọ́dún yìí. Wàlá ẹbẹ́ kulẹ̀ kú èrò pọ̀ Mákà. A máa lọ, kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí yìí. Ọlọ́run nílùú náà Ọlọ́run fi búra. Laqad khalaqnal insana fi ahsani taqwim. Ọlọ́run láwọ̀ Ọlọ́run la dá ènìyàn ní àwòrán tó dáa jù. Àwòrán tọ́lọ́run fi dá ènìyàn làwòrán tó dáa jù. Ọlọ́run dá ẹranko, ọdẹyẹ, ọdẹja, gbogbo tọ́lọ́run dá yìí náà ẹ̀wò òwúrán wọn, ẹ wá wo ètò fi dá àwọn ènìyàn. Tọ́lọ́run bá ń wínú. Ọlọ́run ní thumma radadnahu asfala safilin. Ọlọ́run lẹ́yìn ìgbà tó téèyàn bá ti dúró dáa tán, á padà wá dá èèyàn padà sí ìtọ́ rẹ̀ lẹ̀ jù. Ẹ̀rí téèyàn bá dàgbà, bí èèyàn bá wà lọ́dọ̀, ó máa fáìn, ó máa rí bákan. Tó bá di pé ń dàgbà, ń di 70, ń di 80, gbogbo structure rẹ̀ yóò máa dínkù. Tí máa di 100, yóò máa dínkù. Ẹ̀yin náà ẹ̀rí báwọn yẹn sì máa rí. Thumma radadnahu asfala safilin. Ọlọ́run wa ní illal ladhina amanu. Ṣùgbọ́n àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo. Àwọn kan bẹ torí ìgbàgbọ́ tí wọ́n ní sọ́lọ́hun àti dáadáa tí wọ́n ń ṣe wàá mélòó sọ́ọ̀lẹ̀ àti wọ́n sì ń ṣe dáadáa. Ọlọ́run ní irú ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò ní dọ̀dọ̀ tiwọn. Lẹ́ẹ̀fì ráwọn àgbàlagbà míì tó ń já wọn àfà tó bá sọ èjì wọn fún yín báyìí pé wọ́n ti lé lọ́mọ wọ́n ti pọ́ ọgọ́rùn ọdún ẹ sì máa jiyàn torí bọ́lọ́run ti ṣe wọn. Ó yẹ nísìn Ọlọ́run bá ní Ọlọ́run yọ àwọn kan bẹ́tẹ́ pé wọn ní rí bẹ́ẹ̀. So a lè túbà wọn èyí tó wá túnú Yorùbá yẹn náà bí wọ́n fi hàn ọ́ fún bọ̀rọ̀ dáná náà asfala safilin náà tó túnú Yorùbá pé á dá wọn padà sínú tó rẹ̀lẹ̀ jù nínú náà bẹ́ẹ̀ náà ni. Ọlọ́run wa ní lọ́lẹ̀ nínú àmọ́ tó bá jẹ́ mùmí níbi tiwa nìkan ní òníwọ́ná. Ọlọ́run ní gbogbo èèyàn ìlú ìwọ yìí tó ń sọ̀rọ̀ yìí ọ̀wọ́ná àtàwọn tó níbi rẹ̀ wọ́n wọ́ná. Ọlọ́run wa láwọn tó bá gbọ́ wọn bá gbọ́ lódodo tí wọ́n ṣe Islam àwọn nìkan ní òníwọ́ná. Ọwọ́ agbọ́n tó lọ́wọ́ bá sọ Ọlọ́run ní fama yukadhibuka ba'du bid-din. Ta ni wọ́n tún takò rẹ̀ ànábì lẹ́yìn ìgbà tí wọ́n tó ti sàlàyé fún wọn nípa ọ̀rọ̀ ọjọ́ gbọ́dọ̀ kíámà. Ta ni sọ pé kò ní sọ́jọ́ gbọ́dọ̀ kíámà? Ta ni sọ pé kò ní sẹ́san? ms bàbá ní sọ bẹ́ẹ̀. Àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀. Ọlọ́run alaysa Allahu bihakamil hakimin. Ẹ rò pé bàbá yín ní ọ̀dàjọ́ ńjọ́ náà ni. Ẹ mọ̀ kọ́ lọ́wọ́ balọ̀ba tí ó dájọ́ ju gbogbo adájọ́ tí ó dájọ́ fún gbogbo adájọ́ ńjọ́ náà. Ẹ dákun ẹ̀yin yẹn wá ẹ má jà fetí sọ̀rọ̀ wọn o. Àṣìnà ni wọ́n tí wọ́n sì ń wẹ́ni tí wọ́n fi kunra tí wọ́n fi sì lọ́nà. A máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kódà mo rí kọ́mẹ́ǹtì ẹnìkan ẹnìyẹn ní pé bns bàbá ti ń ṣe sí Islam yẹn gangan lọ́wọ́ mú kí Islam wá máa wù òun báyìí òun ṣe tán báyìí òun fẹ́ ṣe Islam Allahu Akbar ṣe rí báyìí gbogbo ọmọdé ń dá pé kí Islam lè wálẹ̀ Islam tó ń ga sí ni tó Ọlọ́run bá fọ̀nà mọ̀ yín o. Salamu alaykum wa rahmatullahi wa barakatuh.